Hello. Ẹ̀yin èèyàn mi. Wọ́n bá ní gbogbo jewelries àti gbogbo ẹrù tí Ashley lọ kó nílé Naomi, gbogbo ẹ̀ pátá wọ́n ṣàbàgà tí kábíyèsí tó ń threaten ẹ̀ iṣẹ́ kékeré tó ń sọ pé kó lọ kó padà. At the end of the day, gbogbo ẹ̀ láti sọ fún wa tẹ́ gbọ́ nípa olè tán lọ ja Naomi nígbà táwọn kábíyèsí lọ sí UK. Nígbà tó ṣe birthday tán tẹ́ bá gbàgbé. Wọ́n ní ṣe ni Ashley tó lọ fọ́lé, tó lọ kó gbogbo ẹrù Queen Naomi, gbogbo jewelries àti gbogbo tó fi ní ó jí certificate tó fi ṣe wedding ní Bahama. Wọ́n ní wọ́n ti ó lè tí kì àbí kí ló lóun jẹ́. Ashley wọ́n ló ti kó nínú àwọn ẹrù yẹn wá pé kí kábíyèsí kí Naomi ó jọ kó gba nǹkan. Nígbà tó gùn jayé tó ra touch ẹ̀ díẹ̀. Wọ́n ló ṣàkówá tó ní kó gba ẹrù ẹ̀. Kábíyèsí ní kó lọ check pẹ̀lú kúnlẹ̀ pẹ̀lú omijé ojú ni o. Wọ́n ní kí kábíyèsí wá ní kí Queen Naomi check àwọn ẹrù. Queen Naomi sọ pé gbogbo jewelries yẹn kò pé o, kókó wá bẹ́ẹ̀ kò pé. Àwọn kan yìí kókó lọ kó wá. Wọ́n ṣàní ó lóun máa lọ kó ìtókù wá. At the end of the day, bí wọ́n ṣàná sọ̀rọ̀ yẹn wúruwúru àkókò mọ̀ bóyá ó kó wá náà àbí kò kó ìtókù padà. Wọ́n bá ní o pé ṣe ni Queen Naomi, pé ṣe ni ìgbà tí wọ́n á ṣe birthday ọmọ Adéwámiwá. Wọ́n lọ sí Banana Island lọ ṣe birthday Adéwámiwá. Wọ́n bá rí inú àwọn ẹrù tí Ashley jí. Wọ́n rí àwọn necklace yẹn lọ́rùn olórí Tóbi. Pé kábíyèsí pé Naomi wá sọ fún kábíyèsí pé ewu jewelries òun lọ́rùn Tóbi. Tóbi pé jewelries òun kábíyèsí báwo ló ṣe mọ̀. Ó ní ẹ má worry. Kábíyèsí wọ́n ní wọn sọ̀rọ̀ pé kábíyèsí ní kó má worry. Ńgbà tó wà ń lọlé ní kábíyèsí àti Naomi tó ń kí mọ́tò wọn mọ́lẹ̀ bí wọ́n ti ń lọ tó rí pé Tóbi ti ń lọlé. Wọ́n ṣe lọ bá a lọ́nà kọ́kàn double cross ẹ̀. Wọ́n ní kí mọ́tò àwọn kábíyèsí kó double cross mọ́tò Tóbi torí òun náà ń lé lọ. Wọ́n dé bẹ̀ wọ́n á sọ fún pé wọ́n double cross sọ pé Tóbi wá ní pé how dare you people tẹ́ fi ń double cross òun tó fi ń ṣe kí. Wọ́n ní bí Naomi kan ṣe jáde nínú mọ́tò pé wá a ti ń wo kinní lọ́rùn ẹ̀ níbo ló ti rí necklace tó wà lọ́rùn ẹ̀. Ó ní irú embarrassment irú ìsọkúsọ wẹ̀ tí Naomi ò bá kúrò wájú níbo ló ti rí. Wọ́n níbo ló ti rò kó mọ̀ bẹ́ẹ̀ ṣe rí níbo ló ti rí necklace kó àwọn ra necklace tán jí yẹn tí Ashley wá jí nínú chamber òun pé ara ẹ̀ náà ló wà lọ́rùn ẹ̀ pé ṣé òun máa ń mọ nǹkan òun sí very expensive pé òun mọ̀ pé kábíyèsí wá ní báwo ṣé tí ẹ nílò tó ní tòun ni pé kábíyèsí mú sọ fún pé ẹrù mi ò pé ara ẹ̀ ló wà lọ́rùn bóyá àwọn méjèèjì náà tiẹ̀ wá jí ẹrù yẹn. Wọ́n ní ṣe ni Tóbi wá sọ pé tí Naomi ò bá kúrò wájú òun á fọ́ etí ẹ̀yẹn ní fọ́ etí mi pé bó ṣe pákúrú tí Naomi nìyẹn lórí Tóbi. Wọ́n ní bí Naomi kan ṣe mú ọwọ́ ẹ̀ ó kàn gbé ọwọ́ ẹ̀ rò tó ti gbọ́wọ́ sókè tó fẹ́ fún Naomi létí bí Naomi kan ṣe fún ní ìfọ́tí tó kí pọ́pọ́pọ́ tó fún ní ìfọ́tí pé ṣé ó mẹ́rin tó ń bá sọ ìwọ ló jí nǹkan mi mo tún sọ ìwọ ní kíní. Kábíyèsí ní ó yábọ̀ ló ti rí kíní ló bá ń sọ pé pé olè kí ló ń jẹ́ pé Ashley ló fún òun. Ashley ló lóun rà lọ́jà ló bá dáṣẹ. Wọ́n ní ó dáṣẹ ẹ̀dá dúró nǹkan ìwọ wá sọ pé ó dáṣẹ. Ashley náà ṣe lè dáṣẹ. Ó lè tíìkì yìí bá ṣe ń pè wé Ọlọ́run ló mọ orúkọ burúkú tó lè tíìkì. Wọ́n ní yẹn Tóbi every time tó bá gbà mí ó máa jí ríǹgì Naomi tí Naomi máa rí ríǹgì ẹ̀ ní ọwọ́ ẹ̀. Ó ti pẹ́ tó ti ń ṣe kì í ṣe ẹlẹ́ẹ̀kejì kì í ṣe ẹlẹ́ẹ̀kẹta.
ìgbà míì a tún jí ìlẹ̀kẹ̀, ó ṣà lóríṣiríṣi ọrùn ẹ̀ náà àtọwọ́ ẹ̀ náà ti máa ń bá gbogbo nǹkan tó bá jí àti necklace àti gbogbo ẹ̀ àti òrùka wọ́n wá ṣàrí ṣá bí kábíyèsí ṣe wá ní ó yá bọ́ kínní yẹn kíákíá kò bọ́ tó bá jẹ́ fẹ́ tú láti. Báwo ni Ashley olè tó lè máa sọ pé ó jí nǹkan ó wá lọ ń dá ṣe pé tí ò bá jẹ́ kán ka ẹ̀ mọ́ àwọn olè kó yá tètè bọ́ kínní yẹn fún bó ṣe yá bọ́ nìyẹn. Ó bọ́ lé Naomi lọ́wọ́ ló bá ń sọ fún Naomi pé Naomi máa rí ọwọ́ wọn pé káwọn jọ bẹ́ẹ̀ tẹ̀ pé òun máa rọ́wọ́. Kábíyèsí ní wá kò sí nǹkan tó fẹ́ rí ọwọ́ ẹ̀ fún. Ó jẹ́ tètè bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀ àtẹsẹ̀ àti gbogbo ẹ̀ náà ó máa pe àwọn ọlọ́pàá kán wá kọ̀ fún ẹ̀ tó bá tètè jáwọ́ nu ọ̀rọ̀ Naomi torí Naomi ló ní necklace. Wọ́n ní bó dẹ̀ ṣe lọ wọ́n ní ṣe ló wá di àná wọ́n wá ráwọn bọ́ìsì tó ń wo ààfin bìbà pé wọ́n báwọn security béèrè lọ́wọ́ àwọn bọ́ìsì pé bó lẹ̀ ń lọ pé wọ́n tó 6 wọ́n bó lẹ̀ ń lọ wọ́n ní àwọn pé àwọn àti olórí tóbi olórí tóbi ló ní káwọn wá pé olórí tóbi làwọn wá bá làwọn wá rí bọ́kàn ṣe wọlé wọ́n dẹ̀ àwọn security dẹ̀ nìkan kọ́ máa lọ wọ́n ṣe débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá pé pé Queen Naomi làwọn béèrè where is Queen Naomi pé kó jáde pé Ọlọ́run dẹ̀ ṣe Queen Naomi ò sí níta ó tó wá pé Queen Naomi wà ń ta pé kì í ṣe ìta àǹsọ làbá ń sọ pé wọ́n bá gidi Queen Naomi ló ní rẹpẹtẹ ló bá ní kí ló ṣẹlẹ̀ ló bá ní wọ́n ní bí kábíyèsí ṣe pariwo àwọn wo ló ń bẹ̀rẹ̀ Naomi àwọn ló ń kígbe wọ́n náà dàbí tọ́ọ̀gù wọ́n wá múra jálajàla wọ́n bá ní kábíyèsí wa ní wọ́n bá ní kábíyèsí ní kán ní káwọn pípì yẹn súnmọ́ bí kíta náà ń wá wọ́n ní pé tóbi ló sọ pé káwọn wá kán wá discipline Naomi fún ti kíni wọ́n ní kábíyèsí ní fún ní àbẹ́ẹ̀dì kó yá pé kán lọ bá wọn pé tóbi wá bí tóbi ṣe dé tágbọ́ àwọn pípì ní àwọn pé wọ́n lo invite wọn láti ṣe kí láti ó ní pé Naomi làwọn ní káwọn wá mú kán wá bá wọn discipline ìwọ̀n sọ pé etí tí Naomi fọhùn pé òun náà máa báwọn tó máa discipline Naomi lọ́dẹ kábíyèsí ní ó sọ ní Àbújá bọ́ ó yá àfihàn ṣọ́rẹ́yìn tọ́ọ̀gì tán kó wa wọ́n ní ẹ máa lọ sùn sí àgọ́ ọlọ́pàá nìyẹn àti pé kì í ṣe ìyẹn nìkan ìwọ Tóbi ó máa kúrò láàfin ilé ni pé kíákíá kì í má ṣe kékeré bọ́n ṣe ní kán lọ ti àwọn pípì yẹn àwọn security pé kán bọ́tà kán lọ ti àwọn pípì yẹn mọ́lé kán lọ tì wọ́n mọ́ gàdúrù wọn nù palace káwọn ọlọ́pàá tó dé pé ìwọ ń ṣe àfihàn kó bọ́tà pé kó bọ́ sí outside kìíní wọ́n ní bí Tóbi ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn nítorí Naomi yẹn gangan ló ń ṣe nìkan lọ kó bọ́tà ìwọ ó lọ pé tọ́ọ̀gì wá sínú pálásì òun kán wá ṣe kí wá na ìyàwó tòun mọ́lé pé ayé ẹ̀ ti bàjẹ́ wọ́n tó sọ pé ò ní respect àgbà ó ti lé Queen Naomi ti ní ẹni 3 tẹ̀lé Queen kó tó kàn wọ́ ìyẹn ló sọ pé ò ní respect wọ́n níbi kábíyèsí ṣe ni ó yá ìgbẹ́rẹ́ àfihàn tó ti síta tí kò gbọ́dọ̀ wọnú ààfin yìí wọ́n ní ṣe ni kábíyèsí ṣe ni Tóbi bẹ̀rẹ̀ sí ní pariwo kíní kan wọn ò ní gbà kíní kan kábíyèsí ṣó ti wá tó bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe wá ní kan tòun sí tó lò máa lọ ní tó ẹ̀yìn èèyàn mi kọ́ta rí ká gbé sí létí nìyẹn ẹ bá mi share ẹ bá mi like ẹ lè bá mi subscribe kẹ́ lè bá mi fi ìtókù sí comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ̀tẹ̀ sí wa láyọ̀.